Kosoko loko. Kosoko doko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kosoko loko. Kosoko doko. Kosoko loko. Ẹjọ́ tá lọ̀gá náà yẹn méjèèjì. Èmi lọ̀gá rí. Yes. Okay, ẹ̀yin lọ̀gá tiẹ̀. But just listen to yourself, ọ̀gá. Ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, ẹ dẹ̀ ń sọ ó dẹ̀ ń rìn mí lára. Ẹ wo tẹ́yin náà ń sọ. Ṣé bó mọ yín lóhùn? Mo tún rò pé bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ láti ẹ̀ lè ní mínì. Mo tẹ́yin gan. But Ire, ṣé bí wọ́n ní personal or financial support or whatever you call yourself? I am the financial advisor. You are an embarrassment. Just look at yourself. Listen, Mr. Personal or whatever. Kí ni risks of management? Well, as a matter of fact, risky náà ni oh no, child. You are a baby. You are so just. Try láti lè patronize me, but look at you. You are disgusting. Empty barrel. Just look at yourself. Oh God. Ẹ má bínú sàn. Ṣé rí àwa náà ní equipment wa tó ń bọ̀ lọ́nà. Ká ní pé ó ti wà bíbá ní gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ gbogbo ìbá lọ kò bá smooth. Ó ṣe jẹ́ kó gẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀. Tápàtì ẹni ká mánéjì tọ̀gẹ̀ ṣé bíi tiẹ̀ ni. Ẹ wo Mr. Deji. Yes sir. Màá bọ́gà mi sọ̀rọ̀. A máa padà. Àwọn Malaysian yẹn náà la padà lọ bá. Ní kẹ́ má ṣe yẹn fún wa. Inú yín tẹ́ yanu. Ó yà wá lẹ́nu pé let your boss talk to me. Jide, let me talk to him. Better. Ṣé rí tí àwọn equipment tí mò ń sọ yẹn tó bá ti dé ẹrù pé nǹkan báyọ̀ ní ìṣẹ̀lẹ̀ mọ́ sáré. Ní ìṣẹ̀lẹ̀ mọ́. Mo ti gbọ́ mi ní ṣe. Kí má ṣe bẹ́ẹ̀. Yes. Tí ó bá ní N-O, ẹ jẹ́ kí ni? No. Inú mi dùn pé mọ̀ pé no. No náà ni. No. 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 Oga, I can assure you that my try. Where are the drivers? Mo try láti reach one. Eventually, I got across to them. Wọ́n dẹ̀ ní pé wọ́n máa need 500,000 láti clear ibi tí wọ́n já ẹ̀rẹ̀ sí. Ṣé inú kòtò náà ti fẹ́ kẹ́rù ni? Ṣé inú kòtò náà ti fẹ́ kẹ́rù ni? 500,000 for what? Kò tí ò jẹ́ kí n sọ fún tẹ́lẹ̀. Má yẹ kí n kọ́ra mọ́ ẹ o. Má yẹ kí n kọ́ra mọ́ ẹ.
send it to you. I'll send the money to you. Okay, sir. Huh? Birds of the same feather. Sọ̀rọ̀ now? We need to see. Yeah. Ah, Ọ̀gá, Jide. wàhálà wà o. Wàhálà wà gidi gan sá. Lẹ́tà ni sá láti CBN. Wọ́n ní iléeṣẹ́ wa ò ní ìnáwó tó kéré jùlọ lábẹ́ ìṣòfin CBN. In fact, CBN fúnra wọn lọ́kọ lẹ́tà sí wa láti fà á létí. Òjò tó ṣú ni tá mọ̀ kó máa rọ̀. Àwọn náà ti mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀, àbí? Come on now. But sir, ibi tójú yìí ti ká wa mọ̀ dára o. Ṣé ẹ ti gbàgbé pé oko wa, I mean farm wa, òun ni dúkìá ta fi ṣèdúró. Tí ilé ìfowópamọ́ bá dẹ̀ gba. Wọn ò lè gbà. Wọn ò lè gbà jàre. Wọn ò lè gbà. Okay. Èèyàn wa tó wà síbi ẹ̀ wá pè. Okay. Wá sọ fún pé a ti gba lẹ́tà. Okay. A dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀. Okay. Kó náà máa bá wa ṣe nǹkan kan lọ́yẹ̀ kó máa bá wa plan kó máa bá wa ṣe plan tiẹ̀ náà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ kó máa get to them títí tí táwọn ọ̀rọ̀ máa fi rí ọ̀nà àbáyọ. Okay, I'll do that right away, sir. We'll do something about it. Gba kí ni? Ìtò ń pè mí yẹn kó ó máa pè padà because mi mọ nǹkan tó ń sọ. Never mind. Alẹ́ ọjọ́ náà ó dúdú ròrò. Ọmọ tuntun tuntun tí ilẹ̀ ṣẹ̀ lọ́rùn àwọn èèyàn wà burú o.
tó yẹ ni ló yẹ ni. Ohun tó yẹ ni ló yẹ ni o. Ohun tó yẹ ni ló yẹ ni o. Alágbára má mèrò bàbá ọ̀lẹ. Ó ta fà sókè yìí tó borí. Àgbàlagbà tó ń ṣe láǹgbà. Ìwà búburú ló fi ń ṣẹ̀ṣọ́. Ó ti gbàgbé ó sáyé tá a wá yìí lọ. Bó bá yóò rí ẹ̀ tọ̀rú ọ̀rẹ́ ọ̀. Àṣepamọ́ àṣegbé kan sí ọ̀. Kò kì í ṣe jọ̀gbọ̀n rárá o. Tí mo bá dẹ̀ sọ ibi tá a ti rí fún yín, ẹ̀rù á bà yín. Àdúgbò burúkú kan láti rí o. Kódà ibi tí a ti gbé ó dúdú débi wípé tí èèyàn bá tẹ̀ mọ́lẹ̀ kò ní mọ̀ pé òun tẹ èèyàn mọ́lẹ̀. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ náà ká débẹ̀ lásìkò. Nítorí tá a bá débẹ̀ ká gbé, kí la mọ̀ tí ò bá ti ṣẹlẹ̀ sí, kí la bá máa sọ. Àwọn gbọ́mọgbọ́mọ lè ti ṣáájú wa débẹ̀. Àmọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyanu. A dúpẹ́ pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sọ́mọ náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ló ṣe yín? Kò sí rárá. Kò sí. Kí ló wá dé tẹ fẹ́ máa ké? Irọ́ mo wà okay. Kò sí wàhálà. Mo ń bọ̀ mo fẹ́ sáré lọ náà kí ẹ. Ó dà. Mo ti dé. Kí ló ń ṣe yín? Kò sí ọ̀rọ̀ tẹ́kọ̀ ń sọ yẹn ṣe mọ̀. Àdúpẹ́ mo wà okay. Ẹ ṣúọ̀. Ẹ kàn ń dájọ́ fún mi nínú ọkàn yín ni. Ọlọ́run mi ti jẹ́ kó yé mi pé mi ò ní agbára láti dájọ́ lórí ẹlẹ́ran ara bíi ti tèmi. Wo mi máa ń yọ mí lẹ́nu mi ráyè gbogbo ètò ń sọ yẹn. Àgọ́ ọlọ́pàá. Wo mi ò fẹ́ wàhálà bí mo ṣe wà yìí o. Torí àǹfààní ara ẹni. Èmi náà rí pé òkè ń ṣàròbó. Ìjẹ́ ò tiẹ̀ mọ́mọ́ tóun bá dòwò pọ̀ yìí. Ṣé o mọ̀ ọ́? Ní ẹni tó pa ọmọ òkókó.
wò ó sórí lẹ́yìn tó ṣe yẹn tán ló wá síbí báyìí ló wá sínú ilé Ọlọ́run tó yẹ máa sọ fún wa pé èèyàn Ọlọ́run lòun láti wá parí iṣẹ́ tó yẹ pé kò rí ṣe nígbà yẹn láti pa ọmọ yẹn láti wá pa ọmọ yẹn síbí báyìí á payọ lọ́mọ tá à ń sọ yìí kí ló fẹ́ ṣe. o ò lọ́rọ̀ gbọ́. ó dùn mí gan pé bọ̀bọ̀ yẹn kò contest. bẹ́ẹ̀ ni tó bá lọ bá wọn tán wà ń bẹ̀ yìí tó bá bá wọn tó contest ní àwọlé honestly. ó dẹ̀ dùn mí gan. mo jáde gbogbo àwọn kí ló ń ṣe àwọn kí lórúkọ yẹn gbogbo wọn kọ́ ló ń ṣàánú wọn ni wọ́n bá wọlé tán náà. ojú òní tì. Adele, wàhálà ti ṣẹlẹ̀ o, Adele, mọ́tò ti pa ọmọ nígboro o.
ṣé. mọ́tò ti pa ọmọ nígboro ó sì ti dá wàhálà alẹ́ o. ìbẹ̀wò ló wá jẹ́ kẹ́ má mọ ìwà wọn. orí mi ti dàrú ni orí mi ti dàrú ojú mi báyìí ni mọ́tò fi tẹ ọmọ kan ọmọ ọ̀dọ́ kan nínú gbòòrò gbáà. olúwa mi ṣe rí bíbalẹ̀ tí ọmọ balẹ̀ bí gbogbo àwọn ọ̀dọ́ ìlú ṣe rọ́jáde nu o ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pariwo ní wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ní wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ẹni tó wa mọ́tò wọ́n sá lu ẹni tó wa mọ́tò pa wọ́n pa tán wọ́n tún dáná sun. olúwa mi kì í tán síbẹ̀ o ẹ jẹ́ n parí ọ̀rọ̀ yìí o wọ́n sun ẹni tí ó wa mọ́tò tán wọ́n bá tún dáná sun mọ́tò kábíyèsí wọ́n ti fẹ́ẹ̀ dé ààfin o wọ́n ti fẹ́ẹ̀ dé ààfin ọgbọ́n tá a fẹ́ gbà gbogbo nǹkan gbogbo ọ̀nà wa ni wọ́n ti dàrú nǹkan kábíyèsí. Ta ló lọkọ̀ àti ta ló pa. ooo àní ẹnìkan wa mọ́tò pa ọ̀dọ́ kan. ẹ tàbí o wàhálà. ọtún. ẹ ti pa mí lọ́wọ́. ọtún àbí wàhálà. ọ̀tún. ọmọ mi gbé ọtún bọ́ta gbé bọ́ta. ọmọ ìlú sọmọ ẹni mọ́tò pa ni ọ̀tún. ọ̀tún. àwọn ọmọ ìdá tani wọn bẹ yẹ. ọ̀tún táwọn àdá. ọ̀tún. ẹ mọ̀ kó wájú ọba rẹ wà ní. odidi adélé dúró wájú yìí ẹ ti tó ń pariwo. ẹ̀yin ará mi kò sí ìlú tí àwọn ará abẹ bá pínyà tó dẹ̀ tòrò rí wọn ò lè tòrò mo bá yín dárò ikú tó ṣẹlẹ̀ yìí gbogbo wa lọ̀fọ̀ yìí dé bá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wàá jẹ́ ká má bá gbogbo dúkìá wa jẹ́ yé. pàkúrọ̀ ọ̀hún ó tó. ẹ já dúpẹ́ lọ́wọ́ yẹn níyì tó gbà wá lọ́wọ́ gbogbo làásìgbò tó ṣẹlẹ̀ yìí irú nǹkan tá a fẹ́ rèé lákòókò yìí lásìkò wa irú nǹkan tá a fẹ́ rèé ẹni tí ìlú máa lè bá sọ̀rọ̀ pàápàá jùlọ ẹni tó máa lè bá wọn sọ̀rọ̀ tó máa gbọ́. ẹ wo àwọn ọmọ yẹn wọn láwọn ọ̀pá mi kẹ́ ọlọ́run òjò jẹ̀bọ̀n ló wà lọ́wọ́ wọn á kàn fọ́ orí mi yẹn kayẹ̀ nǹkan bẹ̀yẹn ni ọpẹ́ lọ́pẹ́ oyè níyì o oyè níyì mọ̀mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ thank you very much o mo dúpẹ́ ojú òní tí ẹ o. o ṣé oyè níyì ọmọ akínní ẹ bí adarí ìlú tó yanrantí ṣe máa ń ṣe nìyẹn gbogbo àwọn tó bá wà lákàtà wa báyìí la máa ń ṣe lóore oyè níyì tí wàá fi hàn pé ọmọ ilé wa gan lòún ṣe o ṣé oyè níyì. ẹ ṣeun mo ti wá ṣetán láti kó wá sínú ààfin. It's hard time I moved into the palace. Huh? Borokini. ẹ̀yin ọmọ yẹn ọlọ́wọ́ fọ orí bàbá gbogbo yín pẹ̀lú ògo ọlọ́run. kábíyèsí. ṣe fáwọn ọmọ olórí burúkú ìbá ìtòrí ọ̀nà.
Ọ̀gá, mi ò bá ti kú náà. Ẹ̀dọ́ òkú dà. Àbí? Kí ló tẹ̀ ibẹ̀ mi wò? Ó yẹ kẹ́ check mi. Ṣé wọn ṣáà yìnbọn fún ẹ lẹ́nìwẹ̀ àbí? Ọ̀rìn kan yìnbọn fún mi, Ọlọ́run ló ní kí n dúró déédéé. Ká ní mi ò dúró déédéé ni. Ọlọ́pàá. Gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn náà padà nù náà. Ọlọ́pàá náà kàn máa ń pààyàn ni. Kí ló máa mú náà? Wo jẹ́ ẹ fún ní drink, jẹ́ kó fún ẹ drink. Kí ló máa mú náà? Come anything wa. Anything. Ọ̀gá, ó yẹ kẹ́ check mi, ó yẹ kẹ́ check mi. Give him a drink, Okay, sir. Àwọn ọlọ́pàá ń ṣe máa ń ṣe ní ẹ̀yà rẹ̀ wọ́n máa yìnbọn kò máa ń pààyàn anyhow. Ọ̀gá, kí ló dé tẹ̀yìn gan ṣe pé wọ́n tẹ́lẹ̀? No, ọgbọ́n tèmi lè lò tí mo fi lè defeat àwọn ará bí ẹ nìyẹn. Wọ́n fi yẹn lẹ̀ o. Ọ̀gá, ó lè affect wa o. No. Ó máa affect wa o. Ó lè affect wa. Wọ́n tó bẹ́ẹ̀. Affect kẹ̀. Kí ló ń ṣe ẹ́? Ẹ bá tún sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ, kò lè affect anything. Òun ti ẹ̀. Speak of the devil. Ìpàdé aburú ni fún wa pẹ̀lú àwọn ológun àwọn olóró yìí. Torí pé àwọn ológun tó pàdánù ẹ̀mí wọn ò kéré. Bí mélòó? Àwọn ológun tó pàdánù ẹ̀mí wọn á tó bíi 5 léè tó sì jẹ́ pé ó bà wá nínú jẹ́ púpọ̀. Ǹjẹ́ àwọn ológun olóró yìí ṣé a rí lára wọn tí ó yè? Ẹ ṣé, gbogbo wọn pátápátá ni wọ́n kú. Ṣùgbọ́n àǹfààní rẹ̀ fún gbogbo ẹ̀yin aráàlú láti dìde kẹ́ ẹ gbárùkù tì wá tá a bá ní ẹnìkan tàbí ẹnìkejì tó bá ní ẹ̀rí tó fìdí múlẹ̀ fún wa. Àǹfààní ni fún yín láti wá sí àgọ́ wa torí pé kí ni àjọ wà fúnra wa ni. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé. Ṣó wá fún ọ̀lọ́wọ́ ni? Mo wá rí ọmọ mi. Ṣó fẹ́ gbé lọ ni? Mo fẹ́ fi ọmọ mi sí abẹ́ ìdáàbòbò Mary. Mo máa rí ọmọ mi lónìí. Àmọ́ ọjọ́ mi, mo máa dì í mú. A kò lè gbà kàtà lọ́wọ́ àkìtì. Ẹnì kò lè gbà kọ́bọ̀ lọ́wọ́ ìmú ọ̀. Àjànàkú kárẹ̀lẹ̀ kálọ̀rẹ̀ ìjọba tiwa ọ̀. Ká fi gbólá jí kìnìún. Ká fọ̀dọ̀ sílẹ̀ fọ̀dọ̀. Àjànàkú kárẹ̀lẹ̀ kálọ̀rẹ̀ ìjọba. Isaac ló ní kí n fún ẹ ní lẹ́tà yìí. Níbo ló lọ? Ó ti kúrò lọ́dọ̀ wa mi báyìí, ó ti lọ sí convent mi. Ṣé mo lè gba phone number ẹ̀ mà? Òun ló ní kí n fún ẹ ní lẹ́tà yìí. Ó ṣeé ṣe tó bá máa fi kà á tán kí phone number wà ń bẹ. Ẹ ṣé. Ọ̀gbẹ́ni, ta lọ̀gá yín?
àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé.